kú dédé àsìkò yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò Gbajúmọ̀ pátápátá gbogbo ẹ̀yin olólùfẹ́ Adédoyin Kúkọ̀yí pátápátá ṣe dáadáa ni iṣẹ́ ńkọ́ ilé ńkọ́ pẹ̀lú àṣẹ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè àní bọ́jọ́ lọ o ọdún yìí á sàn wá sówó ọdún yìí á sàn wá sọ́mọ ọdún yìí á sàn wá sí àìkú tí í ṣe baálé ọ̀rọ̀ ètò yín ètò Gbajúmọ̀ òun ni mo tún gbé wá fún yín gẹ́gẹ́ bí ìṣe mi lórí ètò yìí àlejò yín ẹni tẹ́ ẹ kọ̀wé ránṣẹ́ pé à ń láti gbé wá ọmọ yín ni wọ́n jẹ́ olólùfẹ́ yín ni wọ́n jẹ́ àwọn àti ẹ̀ máa dẹ́rìn pani bí mo ṣe fẹ́ gbé èdè tèmi kalẹ̀ ẹ mú mọ̀ pé Ọlọ́run nìkan ló máa kọ́ mi nítorí yìí pé kí ni èdè wọn mò ń láti tẹ etí dáadáa kí n lè gbọ́ nǹkan tó ń sọ ni àwọn máa ń dẹ́rìn pààyàn wọ́n ń ṣeré tíátà wọ́n ń kọrin wọ́n pín sí ọ̀nà bíi 10 ẹ jẹ́ kó máa wọlé bọ̀ kí wọ́n wá ṣàlàyé ibi tí ìrìn àjò yìí ibi tó ti bẹ̀rẹ̀ gan-an ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kálejò mi máa wọlé. Rò pé ẹyin àwọn sọ̀kí tí máa ń fojú èèyàn tí máa ń ṣe kéde tí máa ń fojú èèyàn gidi gan. ẹ káàbọ̀ sórí ètò Gbajúmọ̀ èmi nìyẹn. inú mi dùn láti gbà yín lálejò lénìí. inú èmi náà dùn láti wà mí lónìí. Olúwa ṣeun ẹ kí àwọn olólùfẹ́ yín tí wọ́n ń wò yín lé. ẹ̀yin olólùfẹ́ mi mo kí yín lẹ́ẹ̀kan sí ṣé ọ̀dẹ̀ ń dùn orúkọ tèmi ni Ọlátayọ̀ Amọ̀kadé tí gbogbo èèyàn ń pè ní Bàbá Ìjẹ̀bú. Ọlátayọ̀ Amọ̀kadé. Ọlátayọ̀ Amọ̀kadé ọmọ ìlú wo ni? ọmọ bíbí ìlú Ìjẹ̀bú ni mí ní Ògùn State ìyẹn ní Ìlíṣàn Rẹ́mọ. Ìlíṣàn Rẹ́mọ ní agboolé tiyín báwo ni wọ́n ṣe máa ń kí yín? ẹni gbogbo àti mo bá ti lọlé màmá mi á ní Táyọ̀ káàbọ̀ ọmọ olókòṣà àtàn ọmọ Rúbùṣọlá onúkan bèlè jà ọmọ mẹ̀mú mẹ̀mọ́ ọmọ rẹ̀ ìgbénúgbò kó bẹ́ẹ̀ rọ̀nà rẹ̀ ìgbérònà kó bẹ́ẹ̀ rìn bẹ́ẹ̀ ni gbọ́mọ dáníyàn dání kẹ̀kẹ́ ọmọ arẹ́gùdù ọmọ bí ẹran kan kú sílé ìrìn máa jẹ ọmọ bá fún bí ọmọ dáníyàn kéke ọmọ wọn ní owó dùn ẹmẹ ọgbẹ yìí ọba wọn ṣe máa ń kí. mo fẹ́ kẹ́ ẹ sọ fún àwọn olólùfẹ́ wa bí kékeré yín bó ṣe lọ àwọn iléèwé wo lẹ lọ gan ẹ kọ́kọ́ ṣàlàyé yẹn náà. lẹ́ẹ̀kan sí mo jẹ́ ọmọ gẹ́gẹ́ ọmọ ìlú Ìlíṣàn Rẹ́mọ àbí mi ní agboolé Mr and Mrs Kọ́láwọlé Amọ̀kadé. Dáàdì mi jẹ́ carpenter. Àwa 5 la bí obìnrin 2 ọkùnrin 3. Ipò wo lẹ́yìn wà? Èmi làbí gbẹ̀yìn. Àwa máa ń yọ̀ gan. Ìfànú? Bẹ́ẹ̀ ni àwọn làkó. Mo bẹ̀rẹ̀ ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ ní Wesley Primary School ìyẹn ní Ìlíṣàn Rẹ́mọ. Mo ka 6 tán mo bọ́ sí Ìṣọ̀bí Comprehensive High School ìyẹn ní Ìlíṣàn náà kó tó di pé mo lọ sí ilé ìwé gíga ní Ìbàdàn Poly ní ẹ̀bẹ̀ mo ti study mass communication. nǹkan tẹ́lẹ̀ lọ kà ní iléèwé gíga nípa bóyá bí wọ́n ṣe ń sọ ìròyìn ni bí wọ́n ṣe ń ṣe àgbékalẹ̀ ọ̀rọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣé díẹ̀ yìí ni ẹ ṣe wò pé iṣẹ́ tíátà yìí ó yẹ kí n tọrùn bọ́ àbí báwo gan ni ìrìn àjò yẹn ṣe bẹ̀rẹ̀ fún yín? Mo lè sọ wípé ìrìn àjò mi bẹ̀rẹ̀ láti ìlú mi gangan ní Ìjẹ̀bú nítorí pé mo jẹ́ ọmọ kan tí ó ní pátá díẹ̀ ṣẹ́ mọ̀ mo máa ń sọ gbogbo interview tí mo bá ń ṣe pé kì í ṣe tí òbí bá bímọ bí 2 sí 3 ìkan nínú ẹ̀ máa fẹ́ yapa yíyapa tó ń yapa yẹn ó ń yapa lọ ibi tí ògùn ẹ̀ wà ní kì í ṣe pé kò déédéé ń yapa ṣùgbọ́n wọ́n máa bá wí o èmi jẹ́ ọmọ kan tí mo yapa kékeré gan-an táwọn ẹ̀gbọ́n mi máa bá mi wí lọ sí film house wá mú mi ní 12 lóru ṣùgbọ́n at the end of the day mo wá rí pé nǹkan tó ń bá mi sọ tara mi náà ni ìgbà tí mo wá wọ school tí mo lọ read mass com mo tún wá rí pé àwọn nǹkan tí mo ti ń ṣe láti kékeré tẹ́lẹ̀ ó ti bẹ̀rẹ̀ sí ń jẹyọ nínú ayé mi kó tó di pé mo wá lọ ra fọ́ọ̀mù lọ́dọ̀ ọ̀gá mi Mr. Muyiwa Adémọ́lá ní ìlú Ìbàdàn nígbà yẹn mo join ní ẹ̀ka course wọn ní 2001
tí mo fi wà ń bẹ̀ máa kúrò school máa wá sí rehearsal máa lọ padà sí school máa ṣáà máa ṣe gbogbo ìgbà tí mo wá ṣe tán mo padà wá sẹ́kọ̀ọ́ tó tó di pé mo join ẹ̀gbọ́n mi ní school ní Kòròdú ńgbà yẹn mo máa bá wa bus but nígbà tó Ọlọ́run gbé ṣe ẹ̀dẹ́ tí Ọlọ́run sọ pé òun dé sọ́dọ̀ èmi náà pé ọ̀dà wàá máa lo language yìí first film tí mo ti kọ́kọ́ sọ Ìjẹ̀bú nínú iṣẹ́ ọ̀gá mi kan náà ni Mr. Bayo Tijani àpè title ẹ̀ ní Ipa Impact. Ipa bẹ́ẹ̀. Ọdún wo ni ẹ kópa nínú eré Ipa yẹn náà? 2007. Níbẹ̀ lẹ ti kọ́kọ́ sọ èdè Ìjẹ̀bú. Mo sọ èdè Ìjẹ̀bú mo ṣe arúgbó ni mo máa ń sábà ṣe wọ́n máa ń ṣe make up fún mi so nítorí pé mo máa ń ṣe bí arúgbó ṣùgbọ́n at times goes on nígbà tí èmi náà bẹ̀rẹ̀ sí ní rí pé ó dàbí àwọn kọ̀ọ̀kan tí arúgbó máa ń jẹ́ tó jẹ́ ó máa affect èèyàn lọ́jọ́ iwájú ṣáwọn ló lọ yẹn ṣáwọn lọ kọjá yẹn àwọn kọ́ sọkò tó di pé ọ̀gá mi kan náà Mr. Ọláníyà Fọ̀njá wọ́n ṣe fíìmù kan náà lọ́dún yẹn gbà yẹn ọ̀pá kan so mi wá lo make up rárá so àwọn yẹn wá ń wò pé n tó máa ń sọ ṣe arúgbó yẹn gbà yẹn ó dàbí pé òun náà ló ní ojú sọkò tó di pé kí ni ẹ wá tẹ̀síwájú. Ọdún mélòó lẹ lò pẹ̀lú ọ̀gá yín ẹ̀yẹn bọ̀dá Múyìwá Adémọ́lá mo lò ọdún 7. Ọdún 7 lẹ lò pẹ̀lú wọn. Látìgbà tẹ́ ti wá ń ṣe iṣẹ́ tíátà yìí kí ni dé tó jẹ́ bíi ti aláwàdà bí nǹkan ni àwọn pa tó jẹ́ pé máa ń sábà kó? Láti kékeré ni màá sọ nítorí pé gbogbo bí mo ṣe lọ sí Ṣànbí comprehensive high school yẹn nílé ìwé ẹ̀kọ́ àwọn nǹkan míì tó yẹ pé tíṣà máa kọ́ wa ní nǹkan míì lèmi máa ṣe tó bá máa fi wẹ̀yìn báyìí Táyọ̀ wọ́n sọ fún ọ̀rọ̀ kan bájà àbí máa bọ́ mu rẹ mo kàn lè sọ tọ̀dọ̀ nípa rẹ ẹni dárò wọn náà àjọ máa fi ṣàwádà ó ti máa kíní ẹ tí wọ́n máa ń jẹ́ lómi lè rí mi akọ̀mọ̀ rẹ̀ ni wèrè ni màá kọ́ àwọn pé kí ló tó pè mí wèrè so kíní yẹn wà nínú. Èdè Ìjẹ̀bú yìí òun lẹ máa ń sọ ńlé abẹ́kọ̀ máa ń gbọ́ táwọn èèyàn máa ń sọ èyí náà wàá wò pé ó yẹ kí n lè máa sọ. ṣe rí èdè Ìjẹ̀bú yẹn ẹ mọ̀ pé mo sọ pé èmi ni ìfanú ìyá mi àwọn ẹ̀gbọ́n mi wọ́n gbọ́ Jẹ̀bú gan wọ́n mọ̀ Jẹ̀bú sọ èmi gbọ́ Jẹ̀bú ni mi ò lè sọ àwọn máa ń bá mi sọ Yorùbá wọ́n rí pé Èkó ní kẹ́ bá ọmọ yìí máa sọ ẹ má wàá sọ Ìjẹ̀bú mọ́ Èkó ní kẹ́ máa sọ mo gbọ́ ṣùgbọ́n mi ò lè sọ ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ tíátà dé ọ̀gá mi mú ìwọ ni ṣé o lè sọ Ẹ̀gbá mo ní mo lè gbìyànjú ó ní kí n sọ ó wá rí pé mi ò mú ṣé o lè déwó ló tún lè sọ mo ní máa sọ Ìjẹ̀bú ya sọ ó wá rí pé mo mú díẹ̀ ó wá ní kí n máa sọ so from there àwọn ọ̀gá tó àwọn wájú náà wá rí pé ó dà pé ọmọ yìí ní future jẹ́ ká máa lò díẹ̀ kó tó di pé Ọlọ́run gbàdúrà èmi náà. Gbajúmọ̀ lètò ètò ní Gbajúmọ̀. Bàbá Ìjẹ̀bú tó mọ̀ pé orúkọ tí gbogbo àwọn èèyàn ń pè yín nìyẹn òun lèmi náà máa pè yín. Abala tí a fẹ́ wọ̀ báyìí òun ni abala tí à ń pè ní ojú abẹ. Bẹ́ẹ̀ ni àwọn olólùfẹ́ yín lọ́kùnrin àwọn olólùfẹ́ yín lóbìnrin wọ́n ní àǹfààní láti yálà béèrè ìbéèrè lọ́wọ́ yín àbí kí wọ́n gbóríyìn fún yín nípa iṣẹ́ yín àbí nípa ara yín nínú ẹ̀ òun ni a máa fi hàn yín ní ìsìn wọ́n á bí ẹ̀ẹ́dẹ̀ dá wọn lóhùn ṣó yá ká sojú abẹ́ǹkò. ó ti yá. ẹ jẹ́ àsojú abẹ́ǹkò. orúkọ mi ni Ọlámilékan Habib mo ń sọ̀rọ̀ láti ṣítà ní Sùúrùlérè so nǹkan fẹ́ bèèrè lọ́wọ́ Ìjẹ̀bú ni pé mo máa ń gbọ́ pé Sanyẹ̀rì ni ọ̀gá ẹ̀ ṣé lóòótọ́ ni àbí irọ́. Múyìwá Adémọ́lá ni ẹni tó kọ́ mi níṣẹ́ ṣùgbọ́n nígbà tí mo ṣetán lọ́dọ̀ Múyìwá Adémọ́lá mo wá sí Kòròdú ibẹ̀ náà ni Sanyẹ̀rì náà ń gbé èmi náà kúrò láti ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi mo lọ gbé lọ́dọ̀ Sanyẹ̀rì so mo lè rí Sanyẹ̀rì náà gẹ́gẹ́ bí ọ̀gá mi sí ẹni tí mo gbé lọ́dọ̀ ẹ̀ nítorí pé nígbà tí ó di ọ̀rọ̀ ní tíátà dé tó ṣe fíìmù ọ̀pá kan ibẹ̀ ni mo ti jáde but Múyìwá Adémọ́lá lẹ́ni tó kọ́ mi iṣẹ́ òun lọ́gá mi. wọ́n kọ́ yín iṣẹ́ gangan ẹ ṣé ẹ jẹ́ àtúpadà. Orúkọ mi ni Adásọ́ní Ìjẹ̀bú a máa ń gbádùn eré a máa ń gbádùn gbogbo ètò ẹ Ọlọ́run túbọ̀ máa ràn ẹ́ lọ́wọ́ a máa rí ṣe o ní ṣubú o ní rí jà ayé o ní rí wàhálà o. Orúkọ mi ni Àjàlá Olúwaṣèyí mò ń sọ̀rọ̀ láti Èkó under bridge Ìpọ́nrín ni mo wà tí mo ti ń sọ̀rọ̀ Ìjẹ̀bú mo nídìí láti béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ wípé èdè tó máa ń sọ yẹn ṣé ó lọ kọ́ ni àti wípé bó ṣe máa ń ṣe Ìjẹ̀bú yẹn tó máa ń sọ Ìjẹ̀bú yẹn ó tún máa ń sọ Indian so mo wá fẹ́ mọ̀ bí ó ń gbé Indian ni then ṣé kò lè ṣeré mi láì máa sọ Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ohun tí wọ́n béèrè mi ò kọ́ Indian inspiration ni ọ̀rọ̀ Indian fi wáyé sí ọ̀rọ̀ mi tí n bá ti rí kámẹ́rà
tí mo ti mọ orú kárátà tí mo fẹ́ play tí mo bá ti ń ṣe lọ Indian lè wọ̀ yìí àbí kéèyàn kan béèrè ọ̀rọ̀ lọ́wọ́ mi tí mo fẹ́ dá lóhùn àbí tí mo fẹ́ gbé ní kọ́lí mo lè sọ Indian mo lè ní ṣì ń wà ìtànkà wà sẹ́yìn náà mi ní fẹ́ dá lóhùn yẹn náà kọ́ gbà ó dàbí kó fẹ́ sọ òun lórí sẹ́ẹ̀tì ni lórí ìbéèrè kejì wípé ṣé mi ò lè sọ èdè omi ìyàtọ̀ ẹ̀yin lẹ́yìn interview mi lónìí tí mo dẹ̀ ń bá yín sọ omi pé tí mo bá ṣe fíìmù mi mo lè ṣe. ṣé nígbà kankan ti kópa tí kì í ṣe èdè Ìjẹ̀bú-lẹ̀ lò. dáadáa mo wà nínú Shadows soap opera ní English ni mo sọ mbẹ so àwọn iṣẹ́ kan tí àdẹ̀sí ṣe lọ́wọ́ náà sí ò ti jáde Yorùbá ni mo sọ fún wa. Yorùbá pọ́nbélé ni ẹ̀ sọ Jẹ̀bú nínú ẹ̀ rárá èdè mélòó gan lẹ gbọ́. èdè tí gbogbo ẹ mo gbọ́ Yorùbá mo dẹ̀ gbọ́ èdè ìlú mi èdè India náà ó máa ń wá sí mi lórí Ṣinkó náà máa ń wá sí mi lọ́pọ̀ náà. ẹ ó yà ẹ tiẹ̀ sọ Ṣinkó díẹ̀ fún mi. Ṣinkó Ṣinkó wà ìsìn tó ọjà tó gbé ọjọ́ yìí lọ́ra ìsìn tó ń bá àjọ̀kọ́ ọjà Ṣinkó yọ̀ǹda òǹfàkọ́jọ́ ìjọba. ẹni tó bá pòwe ńlẹ̀ àná òun náà la túmọ̀ ẹ̀ ó yá kí ni nǹkan tẹ̀ sọ. àmọ́ ní gbajúmọ̀ lè tó ṣeré kí gbogbo èèyàn máa wo. ọmọ Yorùbá ọmọ Nàìjíríà gbajúmọ̀ ọ̀nù kan tẹ̀ sọ. mo sọ ẹ̀gbọ́n ni mo ní Ṣinkó tó ń wà gbajúmọ̀ ṣùgbọ́n ó wà nù ẹ. ó yẹ tún sọ èdè India fún mi kí n gbọ́. yìí lọ́ọ́ rà á tù àràbàtà rí bí tí ìbá fún bí. Ine me ke igaflo me ikunu mona ikumi na ikumi zenduwa arabatari bidu ye fún mi o. Arabatari biti yẹn náà wà ní India. Ó wà ní India. Èèyàn dáadáa ni bàbá Fúnbí, èèyàn rere ni ìyá Fúnbí. Èèyàn dáadáa ni bàbá Fúnbí. Èèyàn rere ni màmá Fúnbí. Màmá Fúnbí. Arabatari bidu ìbá Fúnbí. Àwọn náà ń kó wa jẹ ní káwọn náà kó wọn jẹ padà. Ọyẹ nǹkan kan sínú kíní kan yé sọ fún wa. ní ìgbà kan rí mo gbọ́ pé ẹ ṣe àwo kan tí ẹ fi kọ orin fáwọn òbí yín. Bẹ́ẹ̀ni. Kí ni nǹkan tó mú ìmísí orin yẹn wá? Gbogbo àwọn ẹ̀gbọ́n mi mo sọ síwájú lẹ́ẹ̀kan sí mu a ní obìnrin méjì obìnrin ni first born wa third born wa ọkùnrin ni ó gbìyànjú gan fáwọn parents wa àwọn tó wà níwájú náà wọ́n gbìyànjú gan fáwọn parents wa wọ́n ń tọ́jú wọn lọ́tùn lósì èmi wá rí pé onítíátà ni mí kí ni mo lè ṣe tí mo lè fi appreciate àwọn òbí méjèèjì mi ò lówó tí n bá lọ ilé ó lè má ju 2,000 5,000 tí máa ń fún wọn ṣùgbọ́n inú wọn máa ń dùn pé táwọn bá tiẹ̀ lọ sí gbòòrò táwọn bá máa rẹ ẹran wá ní irọ́ ọmọ yé fún ọmọ bàbá Jẹ̀bú ṣé àìrọ́ ẹ̀ lera ẹran yẹn ní 1,500 2,000 lábàá gbà lọ́wọ́ yín ọmọ yín kinní kan inú parent máa wá ń dùn máa wò pé kí lèmi náà lè ṣe o mo wá kọ story kan lé wọn lórí mo gba studio lọ mo kọ orin Àràbàtà Ríbitì Bá Fúnbí ìgbà tí fíìmù yẹn náà wá jáde mo wá tó fi picture wọn sí so fíìmù yẹn wá lọ káàkiri àwọn ẹni ṣe bàbá Fúnbí àti ìyá Fúnbí ni mo ní àwọn nìyẹn inú àwọn náà wá ń dùn pé o kò fún wa lówó ṣùgbọ́n ṣe kí ni o mú jẹ́ káwọn èèyàn mọ ẹni tó ń jẹ́ bàbá Fúnbí òun náà ni mo kọ iye ne meke ika flow me ikunu mona èèyàn rere ní Bá Fúnbí èèyàn rere ní Bá Fúnbí. ó máa ń mirí báyìí náà. ṣé dad mi àwọn India àtẹwà máa jó oúnjẹ gbọ́dọ̀ mírí sí i. ṣé máa ẹ dìde dó ẹdẹ kẹ ẹ ti ẹ̀kọ́ mi ẹni sùn. ṣe máa ṣe rè tí ẹ bá máa jó India. Àràbàtà Ríbitì Bá Fúnbí Àràbàtà Ríbitì yẹ Fúnbí Àràbàtà Ríbitì Bá Fúnbí ẹ lè fi ṣọ̀kíjò iye ne meke ika flow me ikunu zona ye kumi ye kumi na Àràbàtà Ríbitì Bá Fúnbí. ṣé wọ́n máa ń lé tó yìí ni. India ìgbà tí mo lọ òun mọ nǹkan tó ju mi rí kí n tó kọ. lọ́wọ́ bá ṣàánú ṣó yẹ kó le tó báyìí ni. Ijó India le kì í ṣe ijó tí wàá ń bì. gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá Ìjẹ̀bú ṣẹ́yìn láwọn béèrè míì tẹ́ fẹ́ bí wọ́n yálà nípa aṣẹ́ wọn àbí nípa ara wọn ni àǹfààní yẹn ti ṣí sílẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ṣẹ́rí nọ́mbà àti àdírẹ́sì tó hàn ìyẹn ní ọwọ́lọ́wọ́ báyìí ní ojú amóhùnmáwòrán yín òun ni kẹ́ ẹ máa fi àwọn ìbéèrè yìí kẹ́ ẹ máa fi ránṣẹ́ sí bàbá Ìjẹ̀bú mo mọ̀ pé tá a bá tún pè yín lẹ́ẹ̀kan sí ẹ jẹ́ wa níhò agbára Ọlọ́run Gbajúmọ̀ lẹ́tọ̀ ètò ní Gbajúmọ̀.
Orúkọ tèmi ni Mrs. Kudirat Kasim aláṣẹ tí gbogbo èèyàn olólùfẹ́ mi mọ̀ sí Mama No Network. Gbajúmọ̀ lẹ́tọ̀, ètò ní gbajúmọ̀. Ẹ má gbé kúrò ńbẹ̀, ẹ máa wò wá. Ọgbọ́n, ìmọ̀ àti òye ó wà lórí ètò náà. Káṣíù. Bàbá Ìjẹ̀bú, èmi mọ̀ pé ìlú lẹ ṣe bí ẹni dàgbà sí díẹ̀. Bẹ́ẹ̀ni. Àbí? Bẹ́ẹ̀ni. Ẹ dẹ̀ mọ̀ ń pa àṣà wa dáadáa. Bẹ́ẹ̀ni. Ẹ mọ̀ ń pa ìṣe Bẹ́ẹ̀ni. Yorùbá dáadáa. Bẹ́ẹ̀ni. Èdè Yorùbá ó dẹ̀ tún dánmọ́rán lẹ́nu yín. Bẹ́ẹ̀ni. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Abala tá a fẹ́ jọ wọ̀ yìí òun là ń pè ní abala ṣóláyà. Ṣóláyà. Bẹ́ẹ̀ni. Ìbéèrè 10 ọ̀tọ̀ọ̀tọ̀ òun ló wà nínú ṣùkú yìí. Ẹ láǹfààní àti mú 3. Kẹta tẹ́ ẹ bá mú ìmọ̀ àbí ẹ dẹ̀ dáhùn olólùfẹ́ yín lóhùn nílé. Kò jù bẹ́ẹ̀ lọ. Ó ti yá. Ṣé. Èmi ẹ mú 3. Ó di 2. Ẹ ṣé, ẹ bá mi kú. Ìbéèrè àkọ́kọ́ tó jẹ́ àkọ́kọ́ tí máa bí yín. Ẹ parí òwe yìí. Ojú sánmọ̀ ò ní kọ̀rọ̀. Ojú sánmọ̀ ò ní kọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Kò síbi tẹ́yẹ lè fara gbé sí. Lọ́dọ̀ tí yín. Kò síbi, kódà aeroplane ò lè gbébì kankan. Kò síbi tí ẹ̀dá lè kọ́lé sí. Ibi tí mo fẹ́ lọ gangan nìyẹn. Kò síbi tẹ́ẹ̀dá lè kọ́lé sí. Ojú sánmọ̀ ò tó. Tẹ́ bá ti kọ̀wé tí yín ẹ ṣáà kọ́ bẹ́ẹ̀ kẹ́ wá forúkọ yín sábẹ́. Tí wọ́n bá ní ojú sánmọ̀ ò ní kọ̀rọ̀, gbogbo ayé ló lu kára. Gbogbo kára bí ajere. Bẹ́ẹ̀ni. Ìbéèrè ìkẹta tó jẹ́ ìkejì. Èèkàn ò dá màálù dúró, ẹranko ń tijú Elédùmarè. Kí ni Yorùbá ń pè ní èèkàn? Èèkàn. Èèkàn. Èèkàn ò dá màálù dúró. Èèkàn ò dá màálù dúró. Ẹranko ń tijú Elédùmarè ni. Ní Ìjẹ̀bú, èèkàn tá a bá sọ pé nǹkan èèkàn. Èèkàn àdá tó bá ní èèkàn kò ṣeé gégi. Eku nìyẹn. Mo fẹ́ ṣàlàyé ẹ̀ fún yín ni. Eku ni ẹ má tiẹ̀ lọ bẹ̀ rárá. Kò jọra wọn. Torí tó bá léèkàn kò lè pa màálù. Bẹ́ẹ̀ náà ni. Adarí nìkan ẹ lè pọ̀ màálù. Ẹ lè pọ̀ màálù mọ́ wa. Torí ó máa ṣá ẹni tó fẹ́ gé màálù lọ́wọ́. Bó tó bá ti ní èèkàn ó ní igi tó máa fi dìímú nìyẹn. Èèkàn la máa ń pè ní igi lọ́dọ̀ wa. Adarí bá ní èèkàn ẹ ṣe ṣá màálù. Ẹ fi ara balẹ̀ ẹ fi ṣe kí ni. Èèkàn ni wọ́n ń pè ní oríso. Oríso tí wọ́n so ẹran mọ́. Bẹ́ẹ̀ ni òun ni èèkàn. Mo ti mọ̀ báyìí. Ìbéèrè ìkẹwàá tó jẹ́ ìkẹta tí mo máa gbà kà fún yín. Wọ́n máa ní Ẹ̀gbá ọmọ Lísàbí, Ìbàdàn ilé Olúyọ̀lé. Àwọn wo ni wọ́n máa ń kì báyìí? Ọmọ Ògún òrọ́kin, àgbẹ̀dẹ òrọ́ bàbà. Ṣákì ni. Ṣákì nítorí pé àwọn Abẹ́òkúta ló ní Ẹ̀gbá ọmọ Lísàbí. Agbègbè Àkàlà. Àwọn Ìbàdàn ló lolúyọ̀lé ibi tí olè ti ń jà tó ti ń jẹ òun nírun. But Ògún ọ̀rọ̀ yẹn àwọn Ṣákì ni wọ́n máa ń kì bẹ́ẹ̀. Àwọn Ṣákì ni wọ́n máa ń pè bẹ́ẹ̀. Ẹ wò Ẹ̀gbá. A dúpẹ́ pé ẹ ti Ẹ̀gbá kan nínú méjì. Ẹ gbìyànjú. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ ní gbogbo ìgbà wípé abala yìí á gbé kalẹ̀ láti máa dára wa lẹ́kọ̀ọ́ nípa ìṣe, àṣà àti èdè Yorùbá ni. Kì í ṣe pé àìmí gba ìwọ ògbàjọ́ tó lọ sórí ètò Gbajúmọ̀ 2 ló ṣì 3. Gbajúmọ̀ lètò, ètò ní Gbajúmọ̀. Èyí tá a fẹ́ wọ̀ yìí ní ìsìn Bàbá Ìjẹ̀bú mi wá mọ ọwọ́ tẹ́ ẹ máa gbé wá. Bóyá tàpàlà ni, bóyá tolóyìnbó lẹ fẹ́ tì sí ni, bóyá táwọn India lẹ fẹ́ tì sí ni, bó dẹ̀ jẹ́ chinko náà lẹ ti jó ijó yìí mi ò tí ì mọ̀. Àmọ́ ìgbà nǹkan o kò sí ọwọ́ tẹ́ ẹ gbé tèmi àti yín tá à ní fi gagbága. Ó ti yá nìyẹn. Abala Gbajúmọ̀ ń jó òun rà fẹ́ wọ̀ nẹ́yìn. Ẹ jẹ́ ká lọ. Ṣó ti yá? Ó ti yá. Ẹ jọ lókè náà ẹ bá mi gbélù sókè a máa jó.
dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ọlọ́run ni. Olúwa ṣeun. Ijó tá a jó tán sí nìsín. Ẹjọ́ talent tó kọ́. Shantizi. Shantizo. Kí ni wọ́n pe àkọlé ẹ̀? Bójò bá ń rọ̀ lábẹ́ igi òróǹbó. Igi òróǹbó èsì. Tí tọ́dọ̀ bá ẹni rà ní Ìjẹ̀bú. Igi òróǹbó èsì. Àwọn tó sàn àgbálùmọ̀ mángòrò. Ìgbà abẹ́ igi ẹ̀rà máa fara pamọ́ sí. Ẹjọ́ kọ́ ni. Ọmọ ẹni rà ní Kòròdú. Ẹ wá ń ṣe wáyé. Kójò ó bá rọ̀ nábẹ́ igi. Òwúrẹ́ mọ̀ lọ́wọ́ kójò ń rọ̀ nábẹ́ igi. Ó máa ṣáwà. Ẹni dàbí títà ẹni ṣe fúú. Wọ́n abẹ́ igi òróǹbó. Love conversation of love máa wáyé nábẹ́ igi òróǹbó. Àánú ẹ̀ ń ṣe mí. Ó ń ṣe mí jù. Ìyẹn ni wọ́n pe àkọlé ẹ̀ ní ìrìn àjò, the journey. The journey. Bẹ́ẹ̀ni. Mo sọ fún igi àmì ṣáà ń gbọ́ bójò bá rọ̀ nábẹ́ igi. Iye mi rẹ̀ try àti emphasize lè lórí gbòòrò yẹn. Ilé ti wá tó lọ báyìí láti ọwọ́ àwọn tí wọ́n ṣe agbátẹrù ètò Gbajúmọ̀ ìyẹn April Ventures Limited wọ́n ní kí n fún yín lẹ́bùn nínú ẹ̀ gèlè ó wà láti iléeṣẹ́ Mojola Olúwa Stores, aṣọ láti iléeṣẹ́ Shekoni Textiles àwọn náà wọ́n ní fún yín lẹ́bùn, ìwé wà ń bẹ̀, gègé ìkọ̀wé òun náà wà ń bẹ̀. Ẹ dúpẹ́ lọ́wọ́ gbogbo wa. Máa fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ April Shekoni Ventures àti April Venture tí a dárúkọ tán sí pé wọ́n ṣe gidi gan, ọwọ́ wọn á máa lọ sókè lágbára Ọlọ́run o, iléeṣẹ́ wọn ò ní jóná o. Bí wọ́n ṣe ń rí wa tínú wọn ń dùn, àwa náà a máa rí wọn inú àwọn máa dùn lágbára Ọlọ́run. Ẹ ní ṣubú dànù o, ẹ máa ti tọ́lá ajé bọ̀ náà o, ẹ jọ̀ọ́ ṣọ́wọ́ yẹn máa lọ sókè òkè rọwọ́ àfúnigbé o. Ẹ ṣe gidi gan, inú mi dùn màlá fún iye queen ní gèlè. Iye queen. Adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó bá wa bẹ̀rẹ̀ ètò yìí, adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó bá wa parí ẹ̀ pẹ̀lú àṣẹ lọ́wọ́ bàbá tí gbogbo wa gbọ́kànlé. Èmi mọ̀ pé ayọ̀, ìdùnnú àti àlàáfíà tí mo fẹ́ fi yín sílẹ̀ ní òun náà ni màá tún bá yín. Nǹkan ò ní ṣe yín, kò ní ṣàwọn ọmọ yín. Adédoyin Kúkọ̀yí ló ń fi àsìkò yìí dágbére pé láyọ̀.